Tí ẹ bá ń ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì BBC Yorùbá wà níbi ètò ìsìnkú Múkàílà Ṣẹ̀nwẹ̀lẹ tí ń lọ lọ́wọ́ nílùú Ìlọrin. Gbajúgbajà olórin adẹ́rìn pòṣónú náà ó jáde láyé lánàá.
ويكفينا ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير من هذا الذي هو جند لكم يرزقكم من أمر الرحمن للكافرون إلا في غرور ومن هذا الذي يرزقكم إن أمسك رزقه ولا يمسكه ونفور ومن يمشي مكبا على وجهه أعمى ومن يمشي سويا على صراط مستقيم هو الذي أنشأكم وجعل لكم السماء والأبصار والأفئدة قليلا ما تشكرون هو الذي زرعكم في الأرض وإليه ترجعون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا البأسيات وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله وما معي أرأيتنا وما يجوز الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وإليه توكلنا فتدعون قل أرأيتم إن أصبح موكم غورا ìkànnì BBC Yorùbá náà lẹ ti ń wòye gbajúgbajà olórin adẹ́rìn-pòṣónú ni Mukaila Sẹ́wẹ́lẹ́ níbi ètò ìsìnkú rẹ̀ náà la wà báyìí ní ìtẹ́ mùsùlùmí tí ó wà nílùú Ìlọrin ibi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú rẹ̀ lọ́wọ́. Mukaila Sẹ́wẹ́lẹ́ gbajúgbajà olórin adẹ́rìn-pòṣónú ló jáde láyé lálẹ́ àná. ẹ máa ṣètò náà wọ́n máa gbé síbẹ̀ ní àbáwọn náà. méjì péré náà ní gọ́ọ̀mọ̀tì. èèyàn méjì náà ni o. sẹ́rí àyè tá a wà yìí kò yẹ kí a máa ṣàròyé kankan nítorí àwọn gbogbo alamọ tó gbọ́ bíbá yìí bàbá pera sákèésì ẹ jẹ́ àpera sákèésì pẹ̀lú tí ń bẹ lára kálukú wa ẹni tó lọ yìí àrò kúrò àbáta ń fi kìdà ọ̀yà bọ̀ sí bíbá yìí bẹ́ẹ̀ dákun ẹni tí ó bá bá wa gbé tí ó bá bá wa gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí Ọlọ́run ẹni tí ó bá bá wa gbé àlàdé dà. àlàdé olóòlù ẹgbẹ́ ẹdúró ẹkọ ó lè jó òkúlẹ̀ ń jẹ láàrin ẹ̀dọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ tí ṣubú kan wà ní ìlú ṣubú. Rárá ẹgbẹ́sẹ̀ kan sókè ní ẹ dúró báyìí táyé kò bẹ̀ afáyó gbẹ́sẹ̀ kan sókè ní mo ṣe kí n lẹ bọ́ bá ṣe fi ṣe kí n kọ́ lọ́ta kò ní ìdí tí o bá ní kí ni ó lè dé bẹ́ẹ̀ ẹgbẹ́ ní wọ́n tó kù ẹ̀ kó dẹ̀ òkú. o bá ní tó jẹun dáadáa ò lè dúró. ẹ má pariwo tó ló dùn owó jẹ ẹ má pariwo ẹ má sọ wọ́n dẹ àwọn ọkùnrin. wàlá ilaha illallah Allahu akbar Allahu akbar wàlá hawla wàlá quwwata Alhamdulillah, la ilaha illallah,
الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Ọ̀yá léwé sí òkú. Ẹ dákun súnmọ́ ìdí ẹ̀. Ẹ mú kìkan wá igi kan kà sí àárín ẹ̀. Ẹgbà Afá. ولا إله إلا ولا قوة Ìkànnì BBC Yorùbá náà ni ẹ ṣe ń wò lọ́wọ́. Ibi ètò ìsìnkú Múkẹ́là Ṣẹ̀nwẹ̀lẹ̀ náà la wà báyìí nílùú Ìlọrin, ibi tí ètò ìsìnkú náà ti lọ lọ́wọ́ ní tẹ ìlú Ìlọrin. BBC Yorùbá ni ìkànnì tí ẹ ń wò lọ́wọ́ báyìí. الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله الله أكبر ولا حول ولا قوة
إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد على سيدنا وعلى محمد آله وعلى آله وصحبه وأصحابه وسلم وسلم. آمين 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 يا الله ìdúró wa ní àyè ọkàn gbogbo wa ọdún ọgbẹ́ lọ́jà sí wípé ọlọ́run bá fúnyàn ní làákàyè dáadáa tó sì ní òye dáadáa yọ mọ̀ yí pé ìjòkóta dúró yìí kìí ṣètò tó bá dùnú wa ọba ẹkún wá ó sì bá bànújẹ́ wá ó sì bá àdáwò ńláńlá wá ọlọ́run ò àkókò àbánẹ́lì Muhammad wọ́n ṣe pé ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa bí ètò ìsìnkú gbajúgbajà olórin adẹ́rìn pòṣónú ni Mukaila Sẹ́wẹ́lẹ́ ibẹ̀ ní ìkànnì BBC wà ní ìtẹ́ mùsùlùmí tí ó wà ní ìlú Ìlọrin wọ́n sì ti sin òkú olóògbé náà tán báyìí.